Ẹ káalẹ́, Professor Obonleja Wude ló ń kí yín, yankan bí ọgbẹ́, aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa, igúnnugúnbà lórùlé ní orúkọ mi, ojútólé, ojútóko, láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry, orí òkè Kòmátà, ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. Ẹ sáà máa fi ìbínú gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà. Pírẹ́sídẹ̀ǹtì South Africa fi ìtìjú dọ̀bálẹ̀ fún Muhammadu Buhari ní ilé ijó kan ní ìlú Kútọ́nù. I'm sorry sir, ránkà dèdè ni ó gba ẹnu pírẹ́sídẹ̀ǹtì náà. Ó tó bẹ́ẹ̀, arúlọ́kọ aṣọ, Nàìjíríà kọjá ìlú téèyàn rí fún, bẹ́ẹ̀ ò rí wa ò rí nǹkan kan ṣe. It is well, kànga ni. Táchà inú Big Brother Naija ti gbà láti fi Anta Laniyan gẹ́gẹ́ bí ọkọ ilé rẹ̀. Ó ní bí Anta Laniyan bá lè ra Honda ńlá fún òun láti ìlú South Africa. Ìjọba àpapọ̀ ti fi láńkó ọmọọba Dubai jẹ Minister and President fún àwọn ọ̀mùtí ní ìlú Adamawa. Ni Mr. Latin bá fi ìbínú fi oyè onítíátà sílẹ̀. Kí ló dé? You only you waka come. Okay. Jẹ́ ká bó ní reyọ̀ tí yín náà máa dé, ẹ̀yin náà lè padà wá jẹ president ní Sambisa Forest. Toyin Aimaku bẹ lálùdé ní tíátà láti bá òun gbé ẹbọ ńlá nítorí lizzy anjorin. Please, I don't have any time for any gossip now. Alákàdárì ló dẹ̀dí sọ wípé láàrin òun àti lizzy anjorin ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀rọ o. We are coming with full force, you robbers. A kú oríire. Dr. Atorise fi mọ́tò akólẹ̀ tọrọ fún àwọn afọ́jú ní ìlú Kaduna. Lanre Tẹríba sọ wípé ojú ní rójú ṣàánú. You see, you lack what they call quarantina. Ní ìlàrídé ní ti kókó inú ìwé ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí, ìyókù tó di ní ọjọ́ mẹ́jọ. Madam Olúwàbùnmi láti ìlú London ni wọ́n kọ ìròyìn kúmọkùmọ sílẹ̀ nígbàtí Ọmọlọ́lá Ògúnlẹ̀yẹ tí ó tú ní èdè Yorùbá sí èdè Èkìtì. Èmi ọmọ yín, àlùsí ewúrẹ́ tí wùn lẹ́ẹ̀kẹ́ méjèèjì, yankan bí ọgbẹ́, Obonleja Wude ni mo kà á friendly sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Tó ó wù ní ká fi kóńdó pa eṣinṣin. Ìjókòó àgbà restaurant ní kò gbà o. A ó tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ. Imú yín ni kí ẹ máa fi mí o.